ẹ̀yin tèmi àwùnàdé o ṣàlàáfíà lẹ́wà ṣe dáadáa mo bá yín o ṣọwọ́ ń yá ṣẹ́ṣẹ́ ò dúró ṣe ń gbẹnu sí ṣe ń gbẹnu kú òun bẹ́ẹ̀ ṣé bí ọjọ́ ṣe ń rotéètì ṣẹ́yìn náà ń bọ́jọ́ yìí ṣé ẹ̀ ń wà time conscious ṣá ẹjọ́ ẹ má lag behind o 2021 la wà yìí o ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ wọ́n ti ẹ̀díìtì òwe yẹn ń ṣe ní kẹ́ ẹ get prepared o á dá fún yín ẹ̀yin tèmi o mi ò ní ìdí introduction mọ́ èmi di lọ́ọ̀ yín náà ní o. mo ti sọ fún yín inú first record mi pa àti mo oríṣiríṣi àwọn èèyàn àbùkù òde tọ́sẹ́ni àmọ̀ gẹ́gẹ́ bí jíngù tí Ṣẹ̀fí Àlàó ṣe fún Aláàjì ọmọ ọ̀dọ̀ àgbà yẹn tí o bá believe pé o ti mọ ọ̀yàn o wá jẹ́ kórí ẹ correct mọ́ mi ni màá ṣàtọ́nà bí ó ṣe máa dé rédíò station fún ẹ o tí wàá lọ káwọ́ pẹ̀yìn níwájú rédíò àbí tẹlifíṣàn tí wàá lọ máa kí àwọn ọmọ Nàìjíríà kálẹ̀ torí náà kí ẹ so ewé agbẹjẹmọwọ́ mi ò fẹ́ wàhálà kí èèyàn kan má kó wàhálà bá mi kó má kó wàhálà bára ẹ o kí n sáré review nǹkan tó ṣẹlẹ̀ fún yín ní 2020 kó má dàbí pé mi ò carry yín along bẹ́ẹ̀ ni ní 2020 yẹn máa nǹkan ló lóun fẹ́ ṣe pátí o ó dẹ̀ lọ rẹ́ǹtì àdògán méjì àti gáàsì sílíndà kan fún wọn ní part payment nínú 2005 ó fún wọn ní 2000 pé tóun bá dé òun á fún wọn ní 500 tó kù èrè lọ́wọ́ ẹ̀ pé ń bo ló ti fẹ́ lò ó júwe second street fún wọn pé bẹ́ẹ̀ lòun ti máa lò ó wọ́n dẹ̀ pé márùá kó wá báwọn kó wọ́n dẹ̀ yọ̀ǹda ẹ̀ fún 2 weeks pé wọ́n yóò kó àdògán àti sílíndà wá wáyé o tó bá yá ẹ̀ náà àwọn èèyàn láìkí wàhálà pé àwọn èèyàn ń fa wàhálà o jẹ́jẹ́ ni wàhálà jókòó tọkùnrin yìí lọ fọwọ́ wá o àwọn tọ́rọ̀ kàn bá wò ó pé ó yẹ kí àwọn wá onímàrúwá lọ ìgbà tán dé páàkì lóní lóòótọ́ ni táwọn ṣe ń lọ lọ́jọ́ ẹni má nìyẹn receive kọ̀ọ̀kan ó kàn change location mọ́ òun lọ́wọ́ ni gbà tóun dẹ̀ wò pé ṣe bí owó òun lòun máa gbà lòun ní kóun gbé débẹ̀ onímàrúwá yẹn bá júwe fún àwọn tọ́rọ̀ kàn ibi tí òun bá já sí ìgbà tí àwọn tọ́rọ̀ kàn dé àdúgbò tó ní márùá yìí lòun dé àdògán yẹn sí tíṣẹ́ ìwádìí bẹ̀rẹ̀ sí ní lọ àkàrà túnṣepo dàrẹ́ẹ̀tì ni ẹ ò lè believe pé má nìyẹn lọ tá gáàsì sílíndà àtàdògán méjèèjì ní 25,000 naira ní ṣá ó sọ fún woman tó rà lọ́wọ́ ẹ̀ pé ìyàwó òun ń rọbí ó dẹ̀ wà lọ́sítítù òun ò lówó lọ́wọ́ tòun ṣe ní kóun wá ta property kí òun lè fi san bills òun woman yẹn ò wá reason kó lè jẹ́ ọjà olè ni òun fẹ́ ra yìí woman náà kó 20,000 naira ẹ̀lẹ́ ó ní kó padà wá tó bá di ọjọ́ kejì kó wá gba 5,000 naira tó kù àlọ́ lámìlámì ni woman yẹn rí woman yẹn ò rábọ̀ ẹ̀ o woman yẹn lòun pe nọ́mbà ẹ̀ títí pé kò tiẹ̀ gbé kọ́ọ̀lù òun ìgbà tọ́rọ̀ fẹ́ dariwo mo láìfi woman yẹn o ó sáré corporate ni ó dẹ̀ hand over gas cylinder tàdùgbọ́n fáwọn rightful owner kí ọ̀rọ̀ máa dé police station èmi ti paná ogun mo ti paná ọ̀tẹ̀ o ẹ má rajà tí ò ní receipt o ẹ mọ irúfẹ́ èèyàn tí ẹ máa bá ṣe business ní 2021 yìí o kẹ́ ẹ mọ irú ọ̀rẹ́ tẹ́ ẹ máa bá rìn o 2021 yóò ní fàyè gba rádaràda o kí ẹ̀yin tèmi má lọ fall victims ni mo ṣe ń pariwo tí mò ń sọ fún yín o ẹ má pa èèyàn kan lẹ́kùn torí ẹ̀yin fẹ́rẹ̀ rí o lágbára ọlọ́run gbogbo wa la máa jèrè iṣẹ́ ọwọ́ wa o ṣàmìnà o kí ló dé tó ń wojú mi ìgbà tó jẹ́ pé wà wèrè ló kọ́wọ́ wọlé bọ́ọ̀ tí wọ́n sọ̀rọ̀ ẹ fún mi yẹn tán lóbìnrin bíi 8 àbí 9 níwọ nìkan ti fún lóyún o wọ́n ní bí èèyàn bá rí ọmọ ẹ̀ lóbìnrin àbábúrú ẹ̀ lóbìnrin pẹ̀lú ẹ̀ ó yẹ kí èèyàn bú sẹ́kún nítorí tí wọ́n bá pe irú ọmọ báyìí ní family meeting pé kó wá dáwó kò ní rówó mú wá o káre o ọ̀rọ̀ ẹ̀ ń bọ̀ lórí afẹ́fẹ́ láìpẹ́.